Kábíyèsí o. Láti iléeṣẹ́ Royal Broadcaster TV, òun ni a ti wá. Láti Iléeṣẹ́ Royal Broadcaster TV. okay. Lórí ọdún ajé tí wọ́n ṣe yìí, Bẹ́ẹ̀ni. kí ni nǹkan tí ẹ lè sọ ń pa ẹ̀? Ó dáa púpọ̀. Ajé òun ló ní sọ. Òun la fi ń sùn. Òun la fi ń jí. Òun ni tí ò bá ṣáájé, èèyàn kàn wà lásán ni. Ó ń tọ̀ ti dòkú. Tí a bá ń ṣe, ta fi ń bọ ajé lénìí, nǹkan dáadáa ni. Ẹni tí ò bá lájé lọ́wọ́ ti dòkú. Èmi gbà pé ó ṣe pàtàkì bá ṣe ń ṣe. Pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá, àwọn ọba wa gbọ́dọ̀ máa ṣe àṣà ìbílẹ̀ ilẹ̀ Àṣà wa. ìbílẹ̀. Inú mi dùn fún bàbá wa Ọ̀jájá, ẹni ìtàn Ògúnwùsì. Ó bá wa gbé gbogbo àwọn àṣà wa lárugẹ. Bàbá máa pẹ́ ń bẹ̀ wọ́n. Ẹ̀mí wá gùn. Ṣẹ̀ṣẹ̀ ẹ bá a dárúkọ yín àti Èmi ni ìlú yín sá. ọba Agbolu of Agbaje Ife Kingdom. Ẹ ṣeun kábíyèsí. Kábíyèsí. Ẹ ra sà. Ẹ sà. A fẹ́ kí ẹ bá wa sọ sí lórí ọ̀rọ̀ ọdún tí à ń ṣe lọ́wọ́. Kábíyèsí o. So a fẹ́ kí ẹ bá wa sọ sí lórí ọ̀rọ̀ bí ó ṣe yẹ kí a máa gbé àwọn àṣà wa lárugẹ, pàápàá jùlọ àwọn ọdún tó bá wà ní ìlú kọ̀ọ̀kan, bó ṣe yẹ kó máa ṣe. Ẹ bá wa sọ lórí ẹ̀ kábíyèsí. Ó ṣe pàtàkì láti gbé àṣà wa lárugẹ, pàápàá ìhùwàsí wa, ìwọṣọ wa, oúnjẹ tá à ń jẹ. Tí a bá wò dára láti ilẹ̀ wa, àṣà wa kó ìlú pàtàkì. Ó kó ìlú pàtàkì pọ̀. Àṣà wa ní ìbọ̀wọ̀ fún ènìyàn. Àṣà wa ní ìtẹríba. Àṣà wa ní ìtẹríba. Àṣà wa ní ìgbọràn. Àti dáadáa ó pọ̀ kan láṣà wa. Tí a bá gbé wọn lárugẹ tó bá ó lè ba nǹkan jẹ́ púpọ̀. Ní lárugẹ, àárí ìwà ọmọlúwàbí kọ́, àárí ìtẹríba, àárí gbogbo tó dáa púpọ̀ nínú àṣà wa. Sì yẹ ká máa gbé lárugẹ. Pàápàá fún àwọn ọmọ wa tó ń bọ̀, kí wọ́n lè máa rí nǹkan kọ́. Jẹ́ pé kò ní jẹ́ àṣà òyìnbó nìkan náà máa gbèrò. Mo tẹ̀ gbọ́ àwọn kan discuss lẹ́nu ọjọ́ mẹ́ta pé tó bá jẹ́ wípé èdè abínibí wa la fi ń kọ́ àwọn ọmọ wa látilẹ̀, ọ̀pọ̀lọpọ̀ iye nípa ìmọ̀ ìjìnlẹ̀ àwọn ọmọ ìbá máa mọ̀ láti bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn Chinese, èdè wọn ni wọ́n ń lò. Today ẹ wo ipò tí àwọn Chinese wà. A lo èdè wa ká tó fagbára ká kọ́ èdè elédè kó tó yé àwọn ọmọ. Ó pẹ́ o. Òun ló fi dà wípé ìran èèyàn dúdú bá dá nǹkan kan ṣe. Gbogbo nǹkan tó èbó ṣe torí pé agbára káká la fi ń lo èdè elédè. Tó bá jẹ́ pé èdè wa ni wọ́n ti ń lò, tó bá mú eléyìí tó mú eléyìí mọ́, tó ń fi dandan dáhùn ayé àwọn ọmọ. So àṣà wa gbọ́dọ̀ jẹ́ kó parẹ́, gbọ́dọ̀ jẹ́ kó tẹ̀síwájú. Ẹ bá a dárúkọ yín àti ìlú yín kábíyèsí.
Èmi ni ọba Julius Olúrọ̀pọ̀ Fátẹ̀mí, Òwúrọ̀ Ọ̀fìlẹ́ra, ìdílé Ìjẹ̀ṣà land, ọmọ ọ̀rá ọ̀fẹ́ ni wọ́n láti Ilé Ifẹ̀. Olóúnjẹ ọ̀rá ìrà àwa ọmọ ọ̀rá ọ̀fẹ́ ní Ilé Ifẹ̀. Ẹ wo ní ọdún tá a tó ń ṣe iṣẹ́ mọ̀ pé Bíbélì gan sọ ó ní òun ní ìdáhùn gbogbo money answer authorities. Oríṣiríṣi ló wà ní lọ́pọ̀lọpọ̀ ìgbà. Gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ bí bàbá ṣe ń ràn lọ́wọ́ fún wọn, wọ́n lè ní lọ́wọ́ torí owó ṣe pàtàkì ní ìgbésí ayé àti ìgbé àṣà lárugẹ àti gbígbé ilé ayé ọ̀hún jẹ́ rọrùn. A tún máa bá kábíyèsí ṣe gan. Kábíyèsí o. Gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tá à ń sọ lọ, ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá nílé káàkiri lókè òkun, Ilé Ifẹ̀ la wà báyìí níbi tí ọdún ajé bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tó ti ń lọ lọ́wọ́. Ẹ rí i pé a wà pẹ̀lú àwọn ọba wa, àwọn kábíyèsí wa, àwọn bàbá tí Odùduwà fa ilé lé lọ́wọ́ kí bàbá tó lọ, àwọn náà la wà pẹ̀lú yìí. Kábíyèsí, lórí ọ̀rọ̀ pé ká máa promote àwọn àṣà ìbílẹ̀ wa yìí àti pé ibi tí ọ̀rọ̀ Yorùbá ń lọ, kí ni nǹkan tẹ́ rí sí kábíyèsí? Tí a bá ti gbàgbé àṣà wa, Yorùbá kú nìyẹn. Ìjọba ti wà bí àṣà mọ́ wa. So àṣà kì í ṣe nǹkan tí a ń kọ́, nǹkan tá a bímọ nìyẹn. A lè gbọdọ̀ máa ṣe kó pàápàá jùlọ àwọn àṣà tó bá so mọ́ àwọn nǹkan ìfẹ́ Ayé. àpọ̀jù kan ó kí ni láti lẹ́rẹ́ tó ti wá láti jókòó máa ilé ìtànṣe lẹ́nu ajé tá a sọ owó là ń pè é. Àwọn ikú náà ní oníkẹta fún pé owó wọn ní mọ́nì. Mọ́nì, wọ́n tún náà ní kẹ̀kẹ́ ìyìn rere nu Bíbélì. Kẹ̀kẹ́ ìyìn rere nu Bíbélì. Wọ́n lè sọ pé ìgbàgbọ́ tí ò bá ní owó lọ́wọ́ wọn ló kú ni. Sọ Ọlọ́run jẹ́ kájé kó gbẹ̀yìn lọ́wọ́ wa. Àmì àṣẹ. Ilé ìtànṣe lẹ́nu àti wọ́n ti pé kí ìwòye èsì máa ń ṣe kan. Àwàláyé a tún ní owó lọ́wọ́. Lábẹ́ Ọlọ́run náà ní ìlú ajé kù lọ́rọ̀ wa. Àmì àṣẹ. Bí a gbọ́dọ̀ bí àṣà wọn bí wọn máa ń bí àṣà mọ́ wa ni. Ẹ ṣé gan kábíyèsí. Èmi ni ọba Fáyẹmí Johnson Elérìfẹ́ ti Ilé Ifẹ̀ ní. Ẹ ṣeun kábíyèsí, a máa rí yín bá. Kábíyèsí o, ẹ kú kalẹ̀, ẹ kú ìjókòó kábíyèsí. Ìyọba wa lórí ọ̀rọ̀ bí ó ṣe yẹ ká máa gbé àwọn àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ, kí ni nǹkan tẹ́ fẹ́ bá àwọn èèyàn wa sọ nílé àti lókè òkun lórí ẹ̀? Gẹ́gẹ́ bí ọba àlàyé nílẹ̀ Yorùbá, ó ṣe pàtàkì ká gbé àṣà wa lárugẹ Yorùbá torí àṣà wa gan-an ló ní àwa gangan. Tí a bá sì ti pa àṣà yẹn tì, àwọn kan kò sí. Lónìí, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àṣà wa tó jẹ́ pé a ti pàdánù. Inú mi dẹ́dùn wípé Ọ̀ọ̀nìrìṣà Àrólé Oòduà ó ti bẹ̀rẹ̀ sí gbé àṣà lárugẹ láti ìgbà tó ti lórí tẹ̀. Ìyẹn ló jẹ́ káwa náà wá síbí lẹ́yìn. Ara àṣà yẹn ni ajé tó fẹ́ ṣe lónìí. A ti mọ̀ pé àwa kábíyèsí orí adé tí ò bá sówó nílé ìlú ṣe. Nínú àwọn àṣà tó ń kó àtàtọ̀húnrìn wá ní ẹ̀sìn, ẹ rí i pé wọ́n sọ wípé láì sówó kò sí ìrere. Àwa náà nílẹ̀ Yorùbá tí ò bá sówó, ajé tá à ń sọ yìí, a lè ṣe nǹkan kan nínú ìdí ẹ̀ tá a fi péjú síbí lónìí pé ká jẹ́ kó fi ilé wa ṣe ibùgbé. Bẹ́ẹ̀ náà ni èdè tá à ń sọ lẹ́nu wọn pàápàá. Ó dùn mí lónìí yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn fẹ́ra wa ló bá Yorùbá. Nígbà tá a bá lọ sí bí a ṣe yẹ, a lọ mọ sọ èdè elédè èdè mọ̀. Ó yẹ ká mójútó lè yìí.
kì í ṣe èbó ló yẹ ká máa sọ níbi gbogbo tá a bá lọ mọ́ Yorùbá yìí ara àṣà wa ni a gbọ́dọ̀ gbé lárugẹ. Báwo Yorùbá bá fẹ́ gbọ́ tá à ń sọ kan wá interpreter ìyẹn ní òde kan kà wá tó wá rí báwa náà ka àṣà wa ka ìlú wa ṣùgbọ́n tá a bá jẹ pásá tí àwọn èdè wa là ń sọ nílùú wa ń bí báyìí ẹgbẹ́ kò ní ní tù so àṣà kò sí pàtàkì fún wa nílẹ̀ Yorùbá láti gbọ́dọ̀ bójútó Ọlọ́run ní ká sábà. Ẹ ṣe káyọ̀sí. Hello.